bẹ́ẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ wa tí àwọn wà káàkiri àgbáńláyé tuntun lélẹ́yìí tá tún mú wá ní kíákíá fún yín o. Gbogbo wa la ti mọ̀ pé bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé tí àwọn bá ti sọ àsọtẹ́lẹ̀ ńlá bẹ́ẹ̀ náà ló máa rí i. Bàbá àlùbáríkà máa ta àsọtẹ́lẹ̀ ńlá tó gbàǹkangbì lórí ẹni tó máa jẹ Àwùjalẹ̀. Ta ló fẹ́ jẹ Àwùjalẹ̀ tuntun? Ẹ̀yin aráalé ẹ wá nǹkan fìdílé kẹgbẹ́ bàbá ń bá rí ọ̀rọ̀ torí pé àsọtẹ́lẹ̀ ńlá ó ti jáde látẹnu bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé, bàbá alásọtẹ́lẹ̀ ńlá. Ẹ máa bá wa ká lọ, ẹ wá gbọ́rọ̀ gbàǹkangbì lẹ́nu bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé. Ìfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Ìyege Oriental àti bàbá àlùbáríkà wẹ̀bì dànù ní ìlú Ìgbòdù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé ètò wa ètò àṣírí ayé àsìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ dúró abáwaláyé ẹ̀rẹ̀ wọn. Bàbá àlùbáríkà wẹ̀bì dànù ní Ìgbòdù wọ́n wà ń kálẹ̀ láti yànnà náà kó tá a bá gbé wálẹ̀ tó pé bá ṣe bá gbé wá báyìí ni bàbá náà la máa ṣe kí ni la máa bá wọn. Bàbá o ẹ kú dédé àsìkò yìí sáà. Ṣé ìyá mi? Yes sir. Àṣírí wa bò ó, àsọdún ayọ̀ o, Àmín Ọlọ́run. àníparẹ́máyélá o, Àmín Ọlọ́run. Olúwa dúró tì wá o, Àmín o. Ọlọ́run á wà pẹ̀lú wa o, Àmín Ọlọ́run. ògo wa ò ní wọ̀kùn kún, Àmín, àmín. àní sunkún nínú ọdún, Àmín. àní sunkún lẹ́yìn ọdún, Àmín. ọ̀pọ̀ ọdún láti ṣe láyé, Àmín. àní ṣe nínú àìsàn o, Àmín. Ọlọ́run á fèsò ẹ̀ṣọ́ wa pẹ̀lú Àmín. àṣẹ Ọlọ́run Àmín. láwàláhùlà wàlà La kùwátá quwwata ìlà bìláì àlèlè ẹ̀sìn. Ẹ wo àmì èmi náà ṣàmì mo gbọ́ tàmí tẹ̀ wálé inú ẹ̀ ṣàmì kẹgbẹ́ tó àmì mi. Bàbá àlùbáríkà ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa K1 The Ultimate. Ẹ wá lórí ẹ̀. Tá a wá lórí ẹ̀ nígbà ọ̀rọ̀ àǹjọba. A wá sọ pé a máa sọ àsọtẹ́lẹ̀ ṣùgbọ́n àmẹ́nu lórí ẹ̀ rárá tó lẹ́ sọ̀rọ̀ Ìjẹ̀bú àwọn ọmọ Ìjẹ̀bú àwọn kíní kan ṣàṣọ mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀ Ọlọ́run gbé fún yín. Ṣé Ọlọ́run? Nígbà tí Tinubu máa wọlé bá ṣe ń gbélé tá à ń gbọ́hùn orí ìtẹ́ dúró lé lórí gangan náà lẹ dúró lé lórí. Ẹ sì ń sọ pé ẹ lè sọ ṣùgbọ́n ìtẹ́ sì ń rí yìí lẹ sì ń sọ. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ ń tẹnumọ́ pé ó ṣeé ṣe o torí oníkálukú ń gbàdúrà ni Ọlọ́run lè tún wo àdúrà bọ gbogbo nǹkan tẹ̀sán náà làwọn èèyàn náà wá ń rọ̀lé. Ti Yar'Adua sọ bẹ́ẹ̀. Ti Yar'Adua ti Ṣàgàrí. A sọ pé yóò wọlé bẹ́ẹ̀ni ẹni kò ní pẹ́ lórí Jonathan ló ìjọba. máa kọ́kọ́ kí. A ní ti Yar'Adua tẹ bá gbàgbé ń jọ sí pé yóò ṣèjọba yóò wọlé ṣùgbọ́n kò ní lò jọba yẹn bẹ́ẹ̀ kò ní lò jọba yẹn. Ti Buhari lẹ ní Jonathan ló máa kọ́kọ́ kí. Ti Buhari mo ní Jonathan mo fẹ́ kọ́kọ́ ní ó kọ́kọ́ kí káwọn kan fi ń takò wá pé àbámọ̀ sọ bẹ́ẹ̀ pé Jonathan ò ní fìjọba yẹn lẹ̀ Ọlọ́run sì ni gbogbo àwọn. Ṣùgbọ́n lẹ́nu ìbáyìí bàbá àsọtẹ́lẹ̀ lórí Wàsíù Àyìndé Marshal nítorí ọ̀rọ̀ ó ṣe bí mi kò ṣe bí mi àwọn tó lẹ́bí ní kò ń ṣe bí àwọn ó lọ mú ìran ìkẹrin wá àwọn dẹ̀ ní ẹbí ṣé K1 máa jọba yìí lóòótọ́ àbí kò ní jọba nítorí kò tí ì yé wa wọ́n ti ń fanú ẹbí. Ṣé n táwọn èèyàn fi ń wò pé bóyá yóò jọba àbí ò ní jọba ọlá bó jẹ́ ọmọ Tinubu pé àṣẹ tó bá dẹ̀ pa fún Tinubu ni ó. ní àṣẹ Tinubu wá pa fáwọn arájẹ̀bú ló máa gbà. ṣe wá fẹ́ kí n wá kúkú sọ àsọtẹ́lẹ̀ yẹn gangan àbí kò ní jẹ́. Ṣe rí mo sọ níjẹ̀jọ́ o mo ní ètò mi kò ń ṣètò àwọn lọ́balọ́ba àsọtẹ́lẹ̀ lórí president àsọtẹ́lẹ̀ lórí governor ṣùgbọ́n tó bá yẹ pé yẹn náà ló wù yín ọ̀rọ̀ sọ tá a bá sì ti sọ gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe fi hàn wá ni tí èyí sọ̀rọ̀ ọ̀tẹ̀ tí ò ń sọ̀rọ̀ àbòsí ṣe kọ́kọ́ rí iná ẹni tí ẹ̀ ń pè ní Wàsíù yìí. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú wọ́n sọ̀rọ̀ Ìjẹ̀bú ń jò níhìn. Bẹ́ẹ̀ni. Mo ní Ìjẹ̀bú wọ́n mọ̀wé o Ìjẹ̀bú wọ́n láyà o Ìjẹ̀bú wọ́n lépè o Ìjẹ̀bú wọ́n láṣẹ o àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ. Mo wọnú Ìjẹ̀bú
tí òun ṣe pé mi ò ń ṣàlejò nínú Ìjẹ̀bú, torí pé ẹni tí mo gbà fún tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá mi Ṣéhù Yàláù níjẹ̀bú Òde, ọmọ Ìjẹ̀bú ni. Lórí Ràmọ́nì àkọ́bí Ṣéhù Yàláù kò sí tí ò ní pè mí lẹ́gbọ̀n, tí wọn bá pè mí bàbá wọn pè mí lẹ́gbọ̀n ni. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó, tí wọn fi lè pè mí ní bàbá ó ní pé ń gbọ́ jẹ́ pé ọmọ bàbá wọn ńlèmí náà, ẹ̀gbọ́n wọn á pè mí gbogbo wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo rìn nínú Ìjẹ̀bú, mo súnmọ́ Jẹ̀bú, mo sì mọ̀ wà Ìjẹ̀bú lèmi fi sọ̀rọ̀ níjẹ̀jọ́. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé wá rí ọ̀rọ̀ Ìjẹ̀bú, ẹni tí owó èèyàn ò jọyàn, owó níní èèyàn kò jọ̀jẹ̀bú lójú o, torí Ìjẹ̀bú èso lòsì. Kí ni o ní mo wí? Ìjẹ̀bú ń ṣe lòsì. Èyí oge níjọ́ ta ti ń bọ́rọ̀ bọ̀ yìí, ṣe rí àwọn bàbá tó bí àwa, àfáà ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti kọ́ àwa ń kéwú tán kí wọ́n tó tún wá sọ pé ká lọ kọ́ ògùn, ti fún tẹ̀dọ̀ ògùn, àṣírí ògùn mo mọ̀ ọ́n. Sórí tó o bá ṣiṣẹ́ fún Jẹ̀bú tó bá rí bẹ́ẹ̀, wọ́n sọ̀rọ̀ rẹ dáàyè kan. Tó o bá parọ́ fún Ìjẹ̀bú, wọ́n lórí rédíò, wọ́n sọ̀rọ̀ rẹ dáàyè kan. Ìjẹ̀bú ìlú tó jẹ́ pé wọ́n fẹ́ràn òótọ́ ni. Òótọ́ ọnú, wọ́n fòótọ́ rìn. Nǹkan àṣẹ sì wà nílẹ̀ Ìjẹ̀bú. Kò sílùú tí ò sí o, mi ò fi kíjẹ̀bú lẹ́yìn o. Ṣé ẹ mọ̀, kò síbi tí ò sí o. Bọ̀ tíbi kan ó yàtọ̀. Òkè, ẹ̀yin máa wo odò kan wà ní Ìjẹ̀bú Òde, wọ́n máa ń pè ní odò Ọwa. Sótìyé, tẹ́ ẹ bá dé Iléṣà, odò yẹn ni wọ́n ń pè ní Ọwa Iléṣà. Ó dẹ̀ wà ní Ìjẹ̀bú tó wà ní Iléṣà. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá wá dé Òbòkun, odò yẹn náà ni wọ́n ń pọn tí wọ́n ń pè ní Ọwa Òbòkun. Odò yẹn náà ló wá sọlẹ̀ sí Ìjẹ̀bú Òde tí wọ́n ń pè ní odò Ọwa. Ọwa gbangba ń bẹ lọ́nà òkè Ọwa. Sótìyé, níjẹ̀bú Òde. Ọwa Kúrúdú ó wà níjẹ̀bú Òde, Ọwa Kúrúdú. Odò kan náà ni méjèèjì o. Odò kan náà ni. Omi yẹn wá, omi yẹn omi àṣẹ ni. Ó ní ewé tó jẹ́ pé àwọn bàbá àgbà Ìjẹ̀bú wọ́n mú àwa débẹ̀. Tá a bá já ewé yẹn téèyàn bá fi wẹ̀ lódò yẹn, ìṣòro ó kúrò láyé onítọ̀hún, èèyàn ó dẹ̀ jẹ́ èèyàn láyé. Níbi odò Ọwa, wọn á ní Ọwa o, rere ni mo wá wá, Ọwa o. Sórí béèyàn ń wọ́mọ tó bá débi odò Ọwa yẹn, ewé yẹn náà wọ́n á fi wẹ̀ ẹ́. Tí èèyàn bá ń wá owó, ewé yẹn náà wọ́n á fi wẹ̀. Kódà á lọ bu omi yẹn, tá a bù tó ní bá fi ewé yẹn sí, tá a sẹ́ndì èèyàn tó wà nírìn àjò, tó jẹ́ pé a máa bu omi yẹn sómi ìwẹ̀, tá a sẹ́ni pẹ̀lú ewé yẹn pẹ̀lú ọṣẹ tí ó máa fi wẹ̀. Gbogbo tí bá dẹ̀ ń wá tí ó rí Ọwa yẹn, bọ̀ tí àwọn Ìjẹ̀bú làwọn mọ̀, èmi ò mọ̀. Àwọn ni wọ́n mọ̀ hà tí wọ́n kọ sí. Àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣe tí Ọwa yẹn fi dé, omi yẹn fi jáṣẹ láàrin yẹn. Kọ́ ẹ mọ̀ pé mo mọ̀ Ìjẹ̀bú wá ń bà nù. Ṣé wá rí Ọwa yẹn náà ló wá sọlẹ̀ sí Kòròdú. Ọwa tó wà ní Kòròdú. Ọwa wà ní Kòròdú. Ọwa yẹn wá lọ jáde sọ́sà ni. Bẹ́ẹ̀ ni, Ọwa yẹn bíbọ̀ tí ń bọ̀ láti Òbòkun, bẹ́ẹ̀ ló ti wá síbẹ̀. Ẹ mọ̀ pé orúkọ yìí máa pé èèyàn fún re. Orúkọ ìwà yìí máa pé èèyàn fún ibi. Ṣé ẹ rí ọkùnrin yẹn tó bá jẹ́ pé ntẹ́mi rí, ó ti ṣẹ obìnrin. Ìyẹn K1. Bẹ́ẹ̀ ni, Wàsíù Àyìndé ó ti ṣẹ obìnrin. Ọ̀rọ̀ ní máa yọbì lápò kìí ṣowó. Ó ti ṣe obìnrin àbó ti ṣe àwọn obìnrin. Ó ti ṣe àwọn obìnrin, ó ti ṣẹ obìnrin.
ó ti ṣẹ̀ṣẹ̀ nípasẹ̀ obìnrin, ó ti hùwà tó bí àwọn obìnrin nínú. Ṣùgbọ́n ìyọ́nú ayé là ń fẹ́, gbogbo èyí tí ń sọ náà wọ́n lò náà ń wí bẹ́ẹ̀, òun náà rìn inú ayé. A lè sọ pé kò rìn inú ayé, bọ̀tí Ọlọ́run má jẹ́ àṣẹ àwọn ìyá, kò sí kékeré obìnrin. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báwọn. One, two, ìkejì tó jẹ́ pọ́táǹtì gangan, gbogbo ìwà tó ti hù, Ìjẹ̀bú ó wádìí ẹ̀. Ọlọ́run fi hàn mí pé yóò jọba Ìjẹ̀bú Òde. Kódà bí Tinubu kó mọ pírẹ́sidẹ́ǹtì 100 kó má wá wàhálà fún rẹ̀. Ṣùgbọ́n kí lọ̀rọ̀ tèmi wá lè sọ fún ni pé tí ò bá fẹ́ kí kóun dẹni ẹ̀tẹ́, kóun dẹni àbùkù, kó jáwọ́ lórí ọ̀rọ̀ à ń sọ lọ́ba yẹn. Níbi tọ́lọ́run gbé e sí, Ọlọ́run ti pọ́n lé, Ọlọ́run ti bò ó láṣìírí. Tí àṣírí èèyàn bá sì bò, Yorùbá ní téèyàn bá rójú tán kéèyàn má máa wá ìrójú káàkiri. Oòrùn tó sì wà ńlẹ̀ yìí gbé aṣọ tí ń bá a lọ báwọn, yóò kábùkù o, yóò kábùkù o, òjò àbùkù sùn fún o, kọ́lọ́ mọ́jọ ọ̀rọ̀ lé lórí o. Number 1, ẹni tó jẹ́ pé tí ẹ bá rí àwọn ọmọ tó ń ṣe ọmọ ìtarí, wọ́n ní lọ́nà Abẹ́òkúta, wọ́n á lọ gbá wọn létí, àwọn náà gbá padà. Ṣẹ́gbà wọn bá wá gbé padà síbẹ̀, kan wá sọ pé ọba Ìjẹ̀bú Òde tá a ti gbá létí rí, ọba Ìjẹ̀bú Òde tó ti nàbọn sí wa rí, ọba ibi tó wà yẹn, ọba abẹ náà ni kó máa ṣe. Aláàjì Fújì gan fún rẹ̀ kò kán, opportunity tó ní kó máa lò ó ni. Ọlọ́run jẹ́ mi Aláàjì Kollington Àyìnlá Ògún dáadáa, òun sì ni bàbá Fújì. Kollington sì ni ọba Fújì. Gbogbo asọ̀rọ̀ kan nígbà kan pé àwọn sàábé wà, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tọmọ olórin kan kọrin kan pé àwọn òun mọ sàábé nínú olórin, òun mọ ànábì nínú olórin. Kò parọ́. Mi ò tẹ̀ mọ ní bá sọ nígbà jẹ́ ìràwọ̀. Sàábé ń bẹ lóòótọ́. Ṣé bí àwọn Barrister gan lànábì orin, àwọn Kollington gan lànábì orin, sàábé sì ni nínú orin gan. Sàábé ni, kò tí ì di ànábì. Tí wọ́n bá wá bá a lọ bá a bọ̀, ṣé yóò lóun ní ọjọ́ orí tó ju ti Aláàjì Kollington lọ ni? Àbí gbogbo ìgbà tí ń sọnù pé Kọ́láwọlé Kollington, Àyìnlá Adé bàbá ọba, Àyìndé Barrister bàbá ọba, ṣé àwọn yẹn wọ́n fà kalẹ̀ lẹ̀ pé ọba ò tọ́ sáwọn, agbádélé ọ lórí o? Barrister ló gbé e fún àbí Kollington? Ṣé èèyàn máa ń jọ̀gá kankan wá ní ọ̀gá yẹn ò sí mọ́, kí òun ni ọ̀gá òun tọ̀hún, tó ń tọ̀hún yẹn ò dẹ̀ fi sẹ́yìn lẹ̀, tó ṣe ń wá kú fún ni àbí ń wá àyè fún? Ṣé rí gbogbo ìwà, èmi ò fẹ́ràn ọ̀tẹ̀, èmi ò dẹ̀ fẹ́ kéèyàn ọmọ kí ààbò sí lẹ́yìn. Túnú ti rí Ìjẹ̀bú, ọ̀mọ̀wé ni wọ́n, ọ̀mọ̀tàn ni wọ́n, àwọn ò ní yọ̀bọ̀n, wọn ò ní yọ̀gò, wọ́n á fi ìwé béèrè ọ̀rọ̀. Ṣé nǹkan yìí tọ́ sí ẹ? Evidence. Ńjọ́ mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú lọ́sẹ̀ tó lọ, tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀, wọ́n á ti takò mí. Ṣé gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi? Ọ̀jọ̀gbọ́n ní Ìjẹ̀bú tí wọ́n bá mọ̀ pé mi ì mọ̀ pé Ìjẹ̀bú ní àṣẹ, Ìjẹ̀bú ní èpè lọ́wọ́. Ṣé gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi? Wọ́n á ti takò mí. Olùṣòwò ní Ìjẹ̀bú, ọ̀jọ̀gbọ́n ní Ìjẹ̀bú, wọn ò fẹ́ sitting. Mo tún wá sọ̀rọ̀ oúnjẹjọ yẹn náà, mo léèyàn lè máa háwó bí Adédùbú nìbàdàn, èèyàn ò lè ha bẹ́ẹ̀ níjẹ̀bú o. Kó wá pé kó sí géètì ilé rẹ̀ lé ọmọ pa màálù méjì, kan wá máa bọ àmàlà
pẹ̀lú màálù méjì kágbàlagbà ọmọ máa tò kọ́mọdé ọmọ tò ẹ máa jàmàlà ẹ máa fún wọn lówó lọlé. Wàláì mo fi Ọlọ́run tó dá mi mo fi búra Ìjẹ̀bú gbogbo tó ọba wò jẹ́ láyé ọba pa màálù rẹ̀ sàrà lọ pa ni. Wánù nílọrin Sàràkí Ìlọrin yóò pa màálù kalẹ̀ kálukú ọmọ jàmàlà yóò mọ fún wọn 200 látòrí kíní àwọn ìyá ìlú òkè wọn mọ ní à ń lọ lé lókè o à ń lọ lé lókè o. Ọba àkọlé sísàlẹ̀ níjẹ̀bú ọba àkọlé sórí àpáta kó o pé ṣe kọ wá ní kíjẹ̀bú wá gbowó wọn ò ní gbà o. Ìjẹ̀bú ò fẹ́ sí tìǹ kó mọ́ hùwà ìwà ìyànjẹ níbi tọ́lọ́run gbé e sí yẹn kó dúró sáàyè rẹ̀ kó mọ́ jẹ́ Ọlọ́run ní tọ́lọ́run dá kálukú kó mọ́ rí dá téèyàn bá béèyàn ò bá ṣe àjò kò lè mékè ẹ̀ láyé yìí oge sọ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó téèyàn ò bá ṣe àjò kó gbìyànjú ó ti rìn nínú ayé ó ti ráyé wọ̀ ó ti fọ́ òṣì dànù ó ti mọ̀nà bí wọ́n ṣe náwó fún yàn tó jẹ́ pé téèyàn ó bá jẹ̀bi Ọlọ́run ló kù. Gbogbo olórin tí ó ní kí ni Wàsíù Àyìndé ń gbà lówó àfẹni tí ó bá ṣe mo lọ́mọ ọmọkùnrin kan rí níjọ́ kan mo ní ọmọ lòdì wọ́n máa ń pè ní kíní Túndé Pòlámbà àbí kí là ń pè ó sá lóhun lòdì Wàsíù Àyìndé ó dẹ̀ lọ ó tún padà wọ́n pè mí ó tún padà lọ gbé owó ló lásìdẹ́ǹtì ló kù. Ṣé tó bá jẹ́ pé èèyàn tó mọ̀ pé ọ̀rẹ́ òun ni kó ṣe jẹ́ pé ọmọ ẹni yẹn kan kó mú un sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀rẹ́ ẹ̀ tó torí tiẹ̀ tó kú lórí ikú gbóná kó ṣe jẹ́ pé ọmọ ẹ̀ yọ kan àbí pé àwọn ẹbí ẹ̀ kan kó ṣe tọ́jú wọn kó ràn wọ́n lọ́wọ́ kó tì wọ́n sílùú òyìnbó ó lágbára àti ṣe ǹjẹ́ òun ṣe ìrántí pé ẹnìkan kú nítorí tòun mọ́. Gbogbo wa ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ṣe rí èèyàn tí ó bá jọba níjẹ̀bú á jẹ́ kó ń ṣowó o tó bá ní ọmọ ṣe sàrà bíi Adédùbú nìbàdàn wọn ò ní bọ́ jẹ́ o tó bá lọ́mọ háwó rẹ bíi ti Sàràkí Ìlọrin wọn ò ní gbà lọ́wọ́ rẹ o àwọn lówó tiwọn ó sì tẹ́ wọn lọ́rùn. Tó bá dé Ìjẹ̀bú níjọ́ kẹta ọdún ojúde ọba wàá máa ronú ṣé ọba tí wọ́n ti wá gbá lójú rí l'Abẹ́òkúta wọ́n ti yọ̀bọ́n tí wọ́n ní kinní rí ní ó wá jókòó sórí kinní àwọn Ìjẹ̀bú wá máa sọ pé wọ́n wá máa gbẹ̀sìn lọ́ba. Ẹ má jà wẹ́tàn kó má wẹ́tàn fún rẹ̀ kó má wá bùkù fún rẹ̀ kó jáwọ́ ní. Èmi ò wá lórí ọ̀rọ̀ o mi ò ṣàbòsí o mi mọ nìkan nírí mi ò mẹ́pọ̀ tí Ọlọ́run ò fi hàn mí pé òun ni mo rí ẹni tí mo rí ọmọdé ni mo rí lórí àlééfà yẹn ọmọ kékeré ni mo rí mo dẹ̀ rí i pé ọmọ tó jẹ́ pé ọgbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu ni àwọn àgbà wọn ó sì gbé e síbẹ̀ bọ́lọ̀ ń ṣe fi hàn mí nìyẹn. Ọmọdé àwọn àgbà ló sì máa gbé síbẹ̀. Àwọn àgbààgbà ni wọ́n gbé síbẹ̀. tó túmọ̀ sí pé àwọn àgbààgbà tó ń dùn gan káwọn gan lọ sinmi. Ọmọdé ló wà lórí àlééfà yẹn ẹ mọ̀ pé mi ò sọ̀rọ̀ kò sí nǹkan tí ayé ò lè yí o ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ yí nǹkan téèyàn bá sọ pé ayé ò lè pa kádàrá dà níbi tí wọ́n ti ń tú sí Ọlọ́run wò téèyàn bá sọ̀rọ̀ ń tọ̀hún ó dẹrun orí rẹ̀ sí. Ayé ń pa kádàrá dà o bí wọ́n ti ń tú sí Ọlọ́run wò ṣùgbọ́n gbogbo àwọn tó ń tú sí Ọlọ́run wò tán bá nàbí ṣọ̀tá wọ́n sunkún nígbẹ̀yìn ni o kí wọ́n má tú sí Ọlọ́run wò kí wọ́n gbà kó náà ṣe kí wọ́n wá ọmọdé kí wọ́n fi jọba níjẹ̀bú ìlú yẹn á tùbà á tùṣẹ gbogbo eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ kí wọ́n rí ọmọdé nídìílé olóyè tí wọ́n mọ̀ pé kò ń gbó wọn lẹ́nu kò ń sọmọ onígbéraga orúkọ rẹ̀ ò dẹ̀ ní nǹkan àbàjẹ́ rí ẹni tó bá ti ní orúkọ àbàwọ́n lára kò lè ṣáájú Ìjẹ̀bú gẹ́gẹ́ bí nǹkan tí mo rí tọ́lọ́run fi hàn mí. Ọlọ́run dẹ̀ gbọ́ mi ìsọ̀nsọ àbòsí mi ìjẹ̀ gbowó lọ́wọ́ ẹni èmi ò tẹ̀ ń gbà látàyè Ṣàgàrí táwọn ẹgbẹ́ Ṣàgàrí wọlé wọ́n bùn mí mọ́sínì láyé àwọn bàbá wa mọ́sínì ẹ̀lẹ́ńtíríkì tí wọ́n rà ní múrí 5 bápò kan jọ́nà lọ láti jọ́nà dè sí ìjọba kankan ò fún mi kankan o
mo dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba láyé, mo sì sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí. Kódà gbà mo ní nǹkan kan wà níwájú fún ti Tinubu tí wòlíì kan ṣe agbamọ́kà lọ Yèyé Oge. Níjọ́ tá parí àdúrà yẹn ń ló ṣubú l'Àbújá, Ọlọ́run sì yọ torí tara mi mo fi bá lọ, torí arọ tó lójú tó nímú tí wọ́n á ń dìtẹ̀ fara àdúgbò pé kógun ó dé, tógun bá dé òun náà bá tẹ̀ lọ. Nígbà téèyàn bá rí i pé nǹkan yìí fẹ́ ṣe, kó gbàdúrà fún orílẹ̀-èdè rẹ, ó pẹ̀lú pé nǹkan téèyàn fi ń jẹ́ ni Ọlọ́run. Kó gbàdúrà fún gómìnà ìlú, ó pẹ̀lú téèyàn fi ń jẹ́ ni Ọlọ́run. Kó gbàdúrà fún àwọn ọba ìlú, ó pẹ̀lú téèyàn fi ń jẹ́ ni Ọlọ́run. Kó ṣe dáadáa nínú ìlú, tó bá kú oúnjẹ tí ń jẹ mo lè fún yàn, torí pé kí ni èmi máa ń ro èrò tèmi yàtọ̀, bóyá ó wá yàtọ̀ sí ti gbogbo èèyàn èmi ò mọ̀, ṣùgbọ́n èrò ọkàn òun ni ẹ jẹ́ ká jọ fi wò ó. Ọlọ́run bá dákun má tẹ o, Wasiu Ayinde ẹ̀yin náà má tẹra ẹ, má tẹ o, wọ́n náà má tẹra ẹ. ọ̀rọ̀ máa ń yọbì lápò ńgbà gbogbo àwọn èèyàn bá wá ṣe, títọ̀tún bá wá títòsí bá wá, wọ́n ṣe ìgbàgbé ọ̀rọ̀ tó sọ ni. Ṣé bí wọ́n náà ló láwọn èèyàn ganu sọ́dọ̀ rẹ̀ ń jò ní, ṣé tí wọ́n wá máa ganu dì ọ́ láàfin lọ́wọ́ bóòlù ó sì mọ̀ bú wọn, sọ mọ̀ kí wọ́n ni àbọ̀ mọ̀ yìn wọ́n. Ọjọ́ mẹ́jọ Yèyé Oge ó tó, ọjà máa mọ̀rọ̀ sọ, kọ́lọ́ má jẹ́ kọ́rọ̀ burúkú ọmọ tẹnu wa jáde, kọ́lọ́ má jẹ́ ìwà burúkú ọmọ tẹnu wa jáde. Ọmọdé lèmi rí, mo dẹ̀ rí i pé tọ́mọ wọn bá fọmọ kékeré síbẹ̀ ipò yẹn ó dáa, káwọn bàbá ó sì dúró gẹ́gẹ́ bí atọ́kùn, torí ọmọdé ní gbéégún, àgbà ní jatọ́kùn. Ọlọ́run ò jẹ́ ká tọ́kùn ò ṣe dáadáa o, jẹ́ kí eégún náà ò ṣe dáadáa o, jẹ́ kí wọ́n rọ́jà rí lọ o. Ọlọ́run má dàjẹ́ burú torí àwa jẹ́ ń bẹ̀, abájẹ̀bù ṣe, abájẹ̀bù jẹ gbogbo àwọn òkè ńlá, àwọn ṣìáká orí síìtì, gbogbo àwọn Túbọ̀sún ọmọ Aṣírù, wọ Ọlọ́run, àwọn Gbénga ọmọ Aṣírù, àwọn Mọ̀ǹdíá ìyàwó Aṣírù, gbogbo wọn. Mọ̀ǹdíá bí ọmọ ló mú mi, a ní àfáà tó fáìn, àfáà tó fáìn, téèyàn bá dáa tó lówó tó níwà ìrẹ̀lẹ̀ ń Jẹ̀bú wàá máa gbádùn bẹ́ẹ̀ ni. ẹ̀yin ló yẹ kó máa kọrin màá bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀, ẹ̀yin ló yẹ kó máa kọrin yẹn fún. torí mo ní pọ́lítì kan ò Yèyé Oge o, téèyàn bá ṣoore fún mi n ò ní gbàgbé. èmi ní kinní yẹn o, èmi ẹyẹlé ni àwọn ṣe rí ìrántí báyàn jẹ́, ó níran ìrántí máa búyàn, ó níran ìrántí máa túnyàn ṣe, ó níran. nígbà tèmi ò rí ibi tí wọ́n ṣe rí, Ìjẹ̀bú ò ní kó bẹ́ẹ̀ tó bá kó bá wọn, wọn ò ní kó wàhálà bẹ́ẹ̀ tó bá kó wàhálà bá wọn. èèwọ̀ Ìjẹ̀bú mọ́sọ̀mọ́yàwó wọn, ọba àfẹ́ ọmọ wọn mẹ́wàá kò sí tọ́kàn wọn, bọ́jú kó fẹ́yàwó Ìjẹ̀bú olúwa rẹ̀ á dààmú. Ó di ijọ́ mẹ́jọ Yèyé Oge o. ẹ wo ọ̀rọ̀ ńlá wọn ni gbogbo ẹni tó ń sáré ọba wọn lè lọ fún ọwọ́ yín sí aṣọ wọn láwọn ò rí o. bàbá wa K1 the ultimate wọn ní ẹ̀dúró lẹ́lẹ́gbẹ́ kẹ́jẹ́mú yín, ibi tọ́lọ́run ti tò yín sí ẹ̀tọ́ra yín síbẹ̀ gently, wọn lọ́mọ kékeré òun làwọn rí. ẹ̀kọ́ tó bàbá àlùbáríkà wọra wà àgbáyé fún ẹ̀yin tẹ́ bá tó fẹ́ béèrè kún orí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ọlọ́ba Àwùjalẹ̀ tí wọ́n sọ, tẹ́ bá ní ìbéèrè pàápàá bẹ́yìn tí ẹ tún fẹ́ béèrè, ṣe mọ̀ pé Ìjẹ̀bú large gan, oníkálukú dẹ̀ lẹ́ni tó ti fà sílẹ̀ pé ẹ ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè, ẹ lè kàn sí wọn tàbí ẹ ní nǹkan míì. generally ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ make sure pé dé Ìkòròdú gàdí tó lọ sí Ìjẹ̀dẹ̀, ẹ bọ́lẹ̀ ní Gbódú junction ẹ ti rí Samuel bàbá àlùbáríkà, tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ni bàbá àlùbáríkà wúra wà wáyé. ẹ̀yin aráalé lólùfẹ́ wa ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.